ọ̀rọ̀ tá a fẹ́ sọ lénìí a fẹ́ sọ̀rọ̀ ọba ńláńlá kan nínú àwọn ọba ilẹ̀ Yorùbá a sì fẹ́ sọ̀rọ̀ nípa Àràfá ní ṣókí àmọ́ ọ̀rọ̀ ọba tó tóbi ọba yìí tí Ọlọ́run bá gbé sípò ńláńlá yìí tọ́lọ́run wá fi ìsìláàmù sí lọ́kàn tọ́lọ́run wá yọ ìwà kèfèrí àti ìwà ìmúòrì ìrìṣà lọ́lọ́run tó yọ kó lọ́kàn ọba náà òun náà ló wó wa lórí Islam tí wọ́n ń ṣe tán gbé lórí tán pò kìkì ẹ̀ tán pariwo ẹ̀ fáyé pé àníṣe ìsìláàmù lọ́nà èèyàn lè jẹ́ ọba lóòótọ́ ìjẹ́ ọba ò ní kéèyàn mọ ìwà kèfèrí kí ni ìwà kèfèrí òun náà ní kó gbà pé ẹ̀dá Ọlọ́run òun náà ní ọba òun náà ní kó gbà pé ẹ̀dá Ọlọ́run ló lè gbà òun là òun náà ní kó gbà pé ẹ̀dá tọ́lọ́run bá dá irin ni igi ni omi ni àrá ni òkúta ni ló lè wo òun sàn ọba tí mo wá ń sọ yìí ọba náà ní rárá o Ọlọ́run ọba nìkan ni ká bí ó kù sí ó ní Ọlọ́run ọba nìkan lọ́ba ntí ọba yìí máa ṣe gbogbo àwọn àlùfáà pátápátá wọn tó wà mọ̀ kó ń gbéṣẹ́ dáwà dání ló yẹ kí ó mọ ṣàdúrà fún wọn ní ó yẹ kó mọ pọ́n wọn lé ní ó yẹ kó mọ fọn rere wọn gbogbo ìbàdàn tí ń gbéṣẹ́ náà dání tó ti ń ṣe yìí ni wọ́n ti ní ọ̀tá ní ọ̀dọ̀ àwọn tí wọn kì í ṣe mùsùlùmí wọ́n ti ní ọ̀tá lọ́dọ̀ gbogbo àwọn tó yẹ pé ìwà kèfèrí níbẹ̀ lára wọn táwa ni ọ̀rọ̀ mi dálé lórí wọn náà ni àwọn ọba wa tí mo fi tọ̀wọ̀tọ̀wọ̀ dárúkọ wọn ọba Abdulrasheed Olúwo ti ilẹ̀ Ìgbò lápapọ̀ ní tilé toko Ọlọ́run bá wa ṣe àlékún ẹ̀mí gígùn fún wọn Ọlọ́run bá wa ṣe àlékún àdúrótì fún wọn Ọlọ́run bá wa ṣe àlékún tó ń pè ní madad òun náà ní agbára àtinúwá tọ́lọ́run Ọlọ́run bá wa jogún ẹ̀ fún wọn gbogbo ìmọ̀ ọ̀tá lórí wọn àwọn tó yẹ pé wọ́n ń takú wọ́n ń yarí wọ́n ń lagídí wọ́n ń kẹ̀yìn síbi táwọn kọjú sí tó ń bínú wọn gbogbo ìmọ̀ ọ̀tá pátápátá Ọlọ́run máa jò ṣẹlẹ̀ wọn lórí ọlá aṣáájú ẹ̀dá náà Muhammad so ọ̀rọ̀ wọn àfiwé Salman al-Farisi lóòótọ́ mùsùlùmí náà bí wọn sí àmọ́ ìgbà tí wọ́n di ọba Islam náà gbé lórí Salman al-Farisi ó jẹ́ ìkan lára àwọn sàábì Ànábì wa Muhammad sallallahu alaihi wasallam táwọn àtọ́jọ́kọ́ láwọn sàábì àwọn tí wọ́n jẹ́ lárúbáwá àwọn tó bí wọn sínú ẹ̀sìn àwọn tó wá lárúbáwá wọn á pò kìkì bàbá ńlá wọn tó jẹ́ lẹ́bọ bàbá ńlá wọn tó jẹ́ kèfèrí bàbá ńlá wọn tó mú òrìṣà lọ́lọ́run nígbà kéèsì ọmọ kéèsì làwà ọmọ tẹ̀mímì làwà ọmọ ta niwọ ọmọ ta ni níbo ni wọ́n ti wá ta ni bàbá rẹ níbo ni ìran rẹ kí ni Salman al-Farisi sọ fún wọn ó ní abili isilamu la abali isiwahu ìsàfùtàkàrò òbèkẹ́ ìsìnira òtẹ̀mímì àbí bàbá tèmi bí Olúwo ṣe ń pariwo láyé ní pé ìsìláàmù lọ́nà ìsìláàmù lẹ̀sìn ìsìláàmù lágbọ́dọ̀ mọ́ ṣe tó ń parọ́ pàdé Muhammad lágbọ́dọ̀ tẹ̀lé lánàá ó ní abílí ìsìláàmù bàbá tèmi òun náà ní ìsìláàmù láàbàlì ìsìwàwù èmi ò ní bàbá mi ìsìláàmù ní bàbá mi òun ló tọ́ mi ìsàbòtákàrò ìkẹyìísìnìyà tẹ̀mí mi ìsàbòtákàrò ìkẹyìísìnìyà tẹ̀mí mi táwọn kan bá ń ṣe fáàrí ipe kéṣù àbí tẹ̀mí mi ní bàbá wọn Olúwo wa sọ fún wọn pé tẹ́yìn bá ń ṣe fáàrí ipe ọmọ kìnnì kan ni yín ọmọ rin ni yín ọmọ igi ni yín ọmọ omi ni yín ọmọ òkúta ni yín ọmọ àrá ni yín tẹ́mí Olúwo ń jẹ́ kó yẹ pé ìsìláàmù ní bí Salman al-Farisi náà ṣe ń sọjọ́ náà lọ irú ọba tó wá gbọ́dọ̀ kan báyìí dání dáwà náà ń ṣe àátò wọn sínú ad-du'atu al-mutatawwi'un ẹgbẹ́ bàbá ìmọ̀lánà ṣe adábàdúrà lórí báyẹ̀ pé nínú tààrí ìdáwà alábẹ́rẹ́ àmúṣọ́lé yóò yẹn ni pé ẹni tó wà nípò tó wá ń lo ipò rẹ̀ láti tẹ̀rẹ̀ Islam níbẹ̀ òun náà tún ní ọ̀rọ̀ tí ó tún jáde nípa Salman al-Farisi náà ni Salman al-Farisi ẹwọ àbílàábì tó yẹ kó bàbá náà mọ̀sán kò gbà fún àwọn Salman al-Farisi ó wá gbà fún òun làáfà kan fi wáyé pé làkọdúró fàálì ìsìlámù Salman al-Farisi kàmọ́ wádùn àlèkòfòrò lẹ́hìmọ̀ abálábí kàmọ́ wádùn àlèkòfòrò lẹ́hìmọ̀ abálábí làkọdúró fàálì ìsìlámù Salman al-Farisi Islam ó gbé Salman al-Farisi ga orúkọ rẹ̀ wá parẹ́ nùtàn ìsìláàmù yẹn tó lùwó ń parọ́ kiri ẹ̀rí yìí àtẹ̀yẹ tó bá Olúwo nílùú Mọ́kà àwọn ìdílé ọba Mọ́kà náà wá gba Olúwo lálejò àwọn ó ní royal reception yẹn pé àtẹ̀rẹ̀hìbù lè mọ́lákì yẹn ni pé ìgbà tọwọ́ tẹsẹ̀ ìkíni káàbọ̀ pé ọba mùsùlùmí ni wọ́n nílẹ̀ Yorùbá
ládùúgbò bọ́ọ̀lì tí wọ́n ń sọ yìí náà bí ìlú ṣe dàrú tó báyìí ṣe dàrú tó ìwọ́ wá tún gbé ìsìlámù lórí irú ìtẹ́wọ́gbà ẹni Olúwo tilẹ̀ wó wá rí nílẹ̀ lọ́dọ̀ àwọn ọmọọba Saudi làkọ́jọ́rọ́fà ìsìlámù Salimana Farisi akọ́rọ̀fara ìsìlámù Salimana Farisi ìsìlámù ló pé Salimana Farisi ga kama wádùn àlè kòkòrò ọ̀là ìhìmà abálábí kama wádùn àlè kòkòrò ọ̀là ìhìmà abálábí. ẹ wọ́n yẹ pé ìwà kèfèrí ìwà ìmú ẹ̀dọ́ Ọlọ́run ọba ní Ọlọ́run bó ṣe sọ Abúlábì díkíni tó sọ di ẹni lẹ́lẹ̀ ìsàn Olúwo tó fi lè gbà fún Ìsìlámù tó fi lè gbà fọ́lọ́ tó gbà bára bí tó ní tọ́lọ́run lówó mọ̀ ṣe òun ní bọ́ọ̀ṣà òun ní wọn bá wọn forí kalẹ̀ fún igi irin òkúta omi ẹ gbà wípé Ọlọ́run ọba yóò mọ gbépo Olúwo ga ni Ọlọ́run àfàsìkò yìí bẹ̀ Olúwo ọlọ́mọdé orẹ́yìn gbogbo àwọn ọ̀tá ẹ̀ nínú àwọn kan tẹ́kọ̀ọ́ àwọn oníṣẹ̀ṣe rántí yín Olúwo lẹ tó ń bú ẹ wo iyì tọ́lọ́run fún ní Saudi iyì tẹ́yìn ò rí fún nílẹ̀ Nàìjíríà àwọn tí ó ń kó Ọlọ́run sì gbé gágbà tí Olúwo tẹ́ Saudi ìsà gbogbo ẹ̀yàn ọmọ owó ẹgbárùkù tí ọba òsì fẹ́ sí ṣe ipé kìrìsìtẹ́nì mùsùlùmí bó ṣe ń ṣe dáadáa sí mùsùlùmí wọ́n ṣe dáadáa sí kìrìsìtẹ́nì àwọn tí ó ń sọ fún wa nígbà ní irin igi òkúta omi àrá aláwọn èso Ọlọ́run sẹ́ ẹ̀dá Ọlọ́run ni wọ́n bó lẹ́dọ̀ Ọlọ́run láti máa foríbalẹ̀ fẹ́ dọ̀ Ọlọ́run mi rárá ọba tó dẹ́ra lámọ̀ ṣe kíni lámọ̀ foríbalẹ̀ fún ẹmú rẹ máa bú ọba Olúwo bẹ́ẹ̀ tí ń bú wọn ọlọ́ àwọn ọmọ ṣe kíni yóò mọ̀ ga jẹ́ wárá yẹn tí ẹ ń bú Olúwo yẹn ìfàsẹ́yìn àti ìlọlẹ̀ lẹ́ẹ̀mọ́ rí nítorí pé kíni ẹni tọ́lọ̀ bàmí bá ti gbéga ẹnìkan ò lè fọwọ́ ẹ̀ sẹ́yìn mọ́ láéláé àmọ́ wá gbogbo ẹ̀yàn àfà àmọ́ ṣàdúrà ẹ jẹ́ ká fọn rere ká mọ rírì tí Olúwo ṣe yìí ìsìlámù ló ń pariwo ńlá ń pariwo wọ́n wà ní àwọn du'atul mutatawwi'un àwọn tọ́lọ́wọ́n bá gbé sípò tó ti ń ṣe òun ṣe kíni tó fi ń ṣe tọ́lọ́ tà lẹ́bi Ọlọ́run Olúwo mọ̀jọ́ rẹ̀ láéláé Ọlọ́run Olúwo mọ̀jọ́ tẹ́ mọ̀jọ́ tí mọ̀jọ́ káàbùkù gbogbo tákùkù bá rí ó sọ̀rọ̀ rẹ̀ Ọlọ́run mọ̀jọ́ jọ́dọ̀ wọn gbogbo tí ń jàpọ̀lé Ọlọ́run bá fún wọn Islam tọ́lọ́run fi sí wọn lọ́kàn Ọlọ́run jẹ́ òrèlè lọ́kàn wọn mọ̀ dá wọn padà sẹ́yìn mọ́ àwọn náà yẹn wàzírù lẹ Yorùbá ẹ rí i pé gbogbo tó ń ṣe yẹn wọ́n ń lọ ìtọ́nà Islam ni ẹ lọ kátírà sí Adam Abdullahi lórí Al-Islam ní Nàìjíríà wà ṣó sọ́n bẹ̀rẹ̀ lórí gbogbo ẹ̀ náà ti pín bí mùsùlùmí ti yíyàn jọba wọn yẹn wàzírù lẹ Yorùbá ìwúrí ló yẹ kó jẹ́ kò ní àbùkù kọ́ là á mọ̀ wá nígbà tó fi ṣe dáadáa yẹn dáadáa wọn náà là á mọ̀ pariwo sáyé kínú àwọn ọ̀tá wọn lè máa bàjẹ́ ẹ̀rí ọkùnrin oníṣẹ̀ṣe yẹn tí ń pariwo kiri tó ń pèrè ń ta ni Ọlọ́run ń pariwo Olúwo ńlá ni wọn múra sí àyèbú ọba nítorí kí ló sì fi ńlá ni wọn ó ní wọn foríbalẹ̀ fóṣà ó ṣe máa foríbalẹ̀ fún orin fún gi fómi fún náà bàrà nígbà yẹn pé ẹ̀dá Ọlọ́run làwọn náà ìlà Olúwo Ọlọ́run bá sanwó-ẹ̀sán lórí Ọlọ́run bá dó tiwọn ilé ìlú wa jẹ́ kémi náà kọ orin kan fún wọn orin tí mo kọ náà ní pé yaqulu Allahu khaliquna ar-rashidu Ọlọ́run ọba khaliquna ọba tó dá wa yaqulu ó sọ báyìí náà Al-Qur'an ní pé àyà tó sọ pé alaysa minkum rajulun rashidu Ọlọ́run ní alaysa minkum rajulun rashidu gbàdí gbogbo wa fọ́mú pọ̀ yìí táwọn kan tán jọba tán ṣètò Ọlọ́run tán forí balẹ̀ fún tí kìí ṣe nínú ẹ̀dọ́ Ọlọ́run tán forí balẹ̀ fọ́lọ́ alaysa minkum rajulun rashidu kò sọ ẹnìkan tó mọ̀nà nù yín ni adìgbọ́dọ̀ Ọlọ́run ọba wa ọba Olúwo Abdulrasheed ló kọ wọ́n jẹ́ ẹrú Ọlọ́run ọba tó mọ̀nà onífẹ́ akọrin pé yaqulu Allahu khaliquna ar-rashidu Ọlọ́run ọba tí fi ní mọ̀nà òun náà ló sọ pé ní Al-Qur'ani ó ní alaysa minkum rajulun rashidun ṣé kò sí èèyàn rẹ̀ kan tó mọ̀nà nínú àwọn tí wọ́n ṣe jákujàku yìí tó lè máa fi wọ́n mọ̀nà tó rárí kọ́ṣe láàrẹ̀ wàfíìná wọ́n á sọ pé wàfíìná ń bẹ nínú wa mí ní ìwò láti ró ní ọba náà rọ́jú múlìkùn rọ̀ṣídùn ọba ní rọ̀ṣídùn tó mọ̀nà tó mọ̀ tí ń ṣe tọ́nà ti ìsìláàmù yìí nàbí olùkọ́líbì ẹni tí ọkàn rẹ̀ ní òye tó ní ọgbọ́n tó ní àìwòkọ́ṣe eré tó ní ìmọ̀ ṣe tọ́lọ́wọ́ bá ní nàbí olùkọ́líbì ẹni tí ọkàn rẹ̀ tó ní tọ́lọ́wọ́ bá ní mọ́níhájú ìlànà tí ọba Olúwo tó wá gbélé ọba Abdulrasheed Olúwo tẹ́gbélé mọ́níhájú oúnjẹ dídùn ìlànà tó yàtọ̀ ní tó tí ń táwọn ọba mi ilẹ̀ Yorùbá tọ́lá wọn jẹ́ mùsùlùmí tán gbé wá ibùdínà ọba Olúwo fẹ́ràn ẹ̀sìn Islam wàlẹ̀ ulama hubban àwọn afẹ́ràn gbogbo àwọn àfáà ní ìfẹ́ tó lágbára jù wáyé kìráwù ọba Olúwo kórìíra máa ń là ó kọ́lé bọ̀ ní ànídùn wáyé kìráwù máa ń là ó kọ́lé bọ̀ ní ànídùn wáyé kìráwù máa ń là ó kọ́lé bọ̀ ànídùn
ويجرأ من له قلب عنيد من له قلب عنيد ẹni tó bá ní ọkàn tó le tó dàbí irin tí ò fẹ́ gbà fọ́nà fún ànábì ọkàn tó ya kèbìrí tó ya ìmọ̀lẹ́sọ́ lọ́wọ́ bá wọ́n yẹ kíra in tí olúwo ṣe kí ni tó kó ìrà nìyẹn ọlọ́run òjíṣẹ́ wọn lọ sí hajj o fún olúwo ní àṣepé ṣẹ̀ṣẹ̀ àti gbogbo àwọn mùsùlùmí ayé pátápátá wá kọ́ wọn mọ́ ṣe tó bá tó dé láti hajj wọ́n ní bá ojú ìtọ́nà gbogbo àwọn ọ̀tá wọn ọlọ́run bá wọn ṣe wọ́n kò bìtà wọ́n ṣubú ya kátá kọ́mọ̀ lápọ̀lé mọ́ gbogbo àwọn olólùfẹ́ wọn ọlọ́run bá wọn pẹ̀lú wọn ìsìláàmù wo ọlọ́mọdé ó bàjẹ́ ọlọ́mọdé ó tí ọlọ́mọdé ó tẹ́ àsìkò àràfá ọlọ́run ò bá wa fi ṣàpọ́nlé ọlọ́run bá wa tó fi ṣàpọ́nlé islam ọlọ́run bá wa fi ṣàpọ́nlé gbogbo àwọn mùsùlùmí ayé àti ọba olúwo àti ilẹ̀ ìwó náà wọ́n ti ṣàdúrà fún lu wọn ní hajj ọlọ́run bá wa gbà á ànábì ló sọ pé ọlọ́run wọn ló fi ìfàyàbalẹ̀ sí Mákà bá mi ìfàyàbalẹ̀ sí Mádínà gbogbo àdúrà tó lúwo ṣe fún ilẹ̀ ìwó lápapọ̀ àti gbogbo Nàìjíríà àti ilẹ̀ Yorùbá ọlọ́run bá wa gbà á wàlá quwwata illa billahi al-azim àfihàn mi ní ìwò mọ́lẹ̀kùn rashidun nàbí wo lè kọ́ lébi má ní ájò jẹ̀dídùn nàbí wo lè kọ́ lébi má ní ájò jẹ̀dídùn ọlọ́run máa ṣẹ̀rà fúlùwò aláàbáríkà ní sọ̀rọ̀ sálà àràbí ákí aláwọ̀ sọ́lí wá sí líbálà lìbáyìí ìtẹ́tẹ́jà láàrin alfi adada ahmadiyya ti fi lé azali wọlé abadi láàrín aláǹdà subhanaka ilé kó tí náà sọ̀rọ̀ ọlọ́run wọlé ànàmì wọlé àṣàdá tó dáṣe olúwo ọlọ́ba pẹ̀lú wọn èdè kíkọ́ àtàlábí ara àti káṣẹ pẹ́lẹ́nu kírùpẹ́ kòdókèdè lọ́wọ́ kí wọ́n pẹ́ lórí àga náà wọ́n jẹ́ kí sáàmù tó gbá ìdúgbà ìnáwó ilẹ̀ wo ọ̀làdáwọ̀lá wọ́ta ẹ̀sìnbó wọn àwọn tó sì wà láràbá ọlọ́mọba wọn láti pé iṣẹ́ ṣe wọ́n dá wọn láàmú ọlọ́run ó ti sọ wọn lọ ó ti jẹ́ kọ́ndé alájà wọ́n sọ padà sí ìlú oníkàlùkù láyọ̀ àti àlàáfíà ọ̀làdáwọ̀lá wọ́ta ẹ̀lẹ́fẹ̀ẹ́ àwọn àmúwátò ilẹ̀ mùsùlùmí kan ti papòdà síbẹ̀ ọlọ́mọba àforíjì wọn ọlọ́run ànábì ọ̀sán اللهم صل وسلم على الباقي تتجلى من الالف عدد عامتياته في الازل والابد لا اله الا انت سبحانك اني كنت من الظالمين اليه تاجي لو بام لا بان صلى الله عليه وسلم هذا لما لو بابا فاطمه ولا يا الامام الشيخ حسن بن حمد زاروق قد بقيه الله ما في سيه سلم لكل ما يبتغي في الله عرفانا لكل ما يبتغي في الله عرفانا